ẹ̀yin bàbá wa ṣé ẹ mọ̀ sí fídíò tẹ́ ń wò yìí àlàyé yìí ni wọ́n ní àwọn kan kóra wọn jọ pọ̀ tí wọ́n fi jẹ ọba ní orílẹ̀-èdè Libya. Mo dẹ̀ wípé látìgbà tí ó ti jẹ ọba yẹn kò sí kankan nínú àwọn aṣáájú ilẹ̀ Yorùbá tó sọ̀rọ̀. Kí wá ló fà á tí mo fẹ́ sọ̀rọ̀? Àkọ́kọ́, gbogbo wa la mọ̀ bí ilẹ̀ Arab ṣe rí, gbogbo wa la mọ̀ bí ìwà wọn ṣe rí. So wá yẹ kí a fẹ̀dí ara wa síta débi pé àwa ni à ń jọba níbẹ̀. Tèmi rò wípé bí iṣu ẹni bá ta ó yẹ ká fọwọ́ bò jẹ ni. Tó bá yá sí wọn ni máa wò pé àyè tí ẹ gbà wọ́n tó báyìí àwọn náà ń fi àwọn ìjọba tí wọ́n padà máa bá wa dúró ilẹ̀ lọ́jọ́ iwájú bí eléyìí tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Ghana láàrin àwọn Igbo àti Ghanaians nísìn. Ṣé kìí ṣe bẹ́ẹ̀ ni pé a fẹ́ dára wa síta ni bí eléyìí tó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ Nàìjíríà kan ní South Africa tó yẹ pé táwọn lọ ra expensive cars táwọn South Africa padà wò pé àwọn táwọn ní country gan àwọn olùrú àwọn mọ́tò bílẹ̀ tó padà jẹ́ kí ó pẹ̀lú ara nǹkan tó jẹ́ kó máa gbógun táwọn Nàìjíríà tó wà ń bẹ̀ wípé àyè máa ti wá gbà yín gan o ọkàn yín máa balẹ̀ o ọkàn yín balẹ̀ ju tàwọn onílé gan lọ. Point number 1 yẹn. Point number 2 wọ́n ní wípé tí èèyàn bá fẹ́ jẹ ọba tó dẹ̀ ń lo táìtù Yorùbá tó tún lo adé tó symbolize ìran Yorùbá ní ilẹ̀ òkèèrè, èmi rò pé ó yẹ kó ní àṣẹ láti ọ̀dọ̀ àwọn bàbá wa nínú. Mo dẹ̀ rò pé ó yẹ kí wọ́n ṣe thorough screening fún ẹni bẹ́ẹ̀ káwọn máa gbolé tó ti jáde kọ́mọ ìlú kódà ìlú tí wọ́n ti bí kọ́ bá bẹ̀ kó jẹ́ ní tó máa dúró fún ipò ọmọ agbolé gidi ni kò ní gba ojú Yorùbá jẹ́ níta. Because ọlọ́mọ yẹ kí nǹkan ṣẹlẹ̀ adé tó dé symbolize àṣà wa ìṣe wa ó symbolize ẹ̀yà wa tí ọlọ́tẹ̀ bá ṣàṣìṣe mọ́ ṣe sáàdì dínà pé kìí ṣe Yorùbá mọ́ sáwọn ọmọ Yorùbá tó kù tó wà ní àdínà pé kìí ṣe ara wọn. So kìí ṣe gbọ́dọ̀ mo ti mú notice ní ẹni pé gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní abroad ẹ kàn máa rí àwọn kẹta kan kóra àwọn jọpọ̀ wúwú wọn á pelé pé ẹ bá fi wá àkókò ránṣẹ́ wọn á kìbò ara wọn ní etí wọn náà wọn ti jẹ ọba àwọn ìjọba Yorùbá nígbà àwọn ìjọba Yorùbá láwo. Ṣùgbọ́n kò yẹ kí ẹ̀yin bàbá wa kẹ́ ẹ máa wò ní wò pé is a normal thing. Lóòótọ́ a lè ní olórí níbi tá a bá wà possible ṣùgbọ́n irú ẹni tó fẹ́ ṣe olórí wa yẹn tó fẹ́ jẹ ọba Yorùbá yẹn tó fẹ́ jẹ́ bí èèyàn tí a máa wò pé ẹni yìí ló jẹ́ aṣáájú láàrin wa tó dẹ̀ máa gbé nǹkan tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe wa lọ́wọ́ ó yẹ kẹ́yìn bàbá yìí mọ̀ sí ó yẹ kí bàbá wa Ọọ̀ni ìrìṣà olórí aládé gbogbo ó ti ti àrìn kílẹ̀ mi kán mọ̀ sí ó yẹ kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ mọ̀ sí torí ẹnìkan torí ọ̀la ni because púpọ̀ àwọn ọmọ Yorùbá tó wà lókè òkun ní òsè pọ́n lẹ́nu lá nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ ń túwò tó pọ́ fẹ́ lówó ò dáa àwọn nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ ń kí wọ́pọ̀ tó pọ́ fẹ́ lówó ò dáa táwọn kan wákàtí kó àwọn jọpọ̀ tán àwọn yan ọba láàrin ara wọn tẹ́ à sẹ́ńsọ̀rù wọn tá à screen wọn tó bá jẹ́ àwọn tí ò ṣe fọwọ́ sọ̀yà fún kọ́ tó bá jẹ́ pé àwọn tí ò ṣe tò sẹ́yìn ni wọ́n ń kọ́ so kó má kí tó máa di nǹkan tó máa di wọ́tọ̀ wọ́yọ̀wọ́yọ̀ kó má di pé kò tẹ̀ ní padà nítumọ̀ mọ́ because nísìnyí lélẹ́yìí o tó bá ti lè di wípé àwọn kan wà ní abroad wọ́n kàn máa ní request fún ìwé àkókò láti lé wọn á yan ọba láàrin wọn tí irú ẹni bẹ́ẹ̀ bá padà dáràn tàbí tó wà tí ò sí ní kọ́ńtì yẹn kò sí bí àwọn ará kọ́ńtì yẹn ṣe máa rí ọba original mọ́ tán máa recognize wọn wọ́n máa wò ní wò pé bẹ́ẹ̀ ló ṣe easy anybody can just jọba or anybody can just fi rẹ̀ jọba ṣùgbọ́n tó bá yẹ pé pákéjì yẹn wá láti ọ̀dọ̀ bàbá wa àìdá bàbá wa Ọọ̀ni ìrìṣà tàbí bàbá wa Aláàfin Ọ̀yọ́ tó àìsàn tó a ṣe ní bó ṣe kó rí tó wájú ẹ̀ pé fẹ́ jẹjọba ní outside but tó ní ìtumọ̀ tó gbé ìgbésẹ̀ tó yẹ yára wípé àwọn kọ́ńtì tẹ́gbàjọba sí yẹn wọ́n fún yín ní proper recognition so àwọn náà á tún lè bu iyì kún àwọn ọba wa outside the country ṣùgbọ́n báyìí tí àwọn kankan kó àwọn jọpọ̀ sínú hall wọ́n lọ gba adé ní Ogun State tàbí lọ́dọ̀ àǹtí mi tó ń adé lákùrẹ́ yìí tàbí wọ́n ọ̀dẹ̀ lórí tẹ́mù ẹ̀kàn gbé lẹ́nìkan lórí wọn pàtẹ́wọ́ àwọn pípìn yóò ní mọ bí kọ́tọ̀ wá sí ní wéètì sí tó wáyà gan àwọn náà lè máa ṣe nǹkan bẹ́ẹ̀ láàrin ara wọn tó ẹ̀jọ́ ẹ̀yin bàbá wa ẹ̀yin tẹ́ ní ìmọ̀ nípa àṣà àti ṣe tẹ́ nífẹ̀ẹ́ àṣà àti ṣe ẹ̀jẹ̀ bá mójútó àárín ọkìnrin ti ń pọ̀ jù it's everywhere now tó yẹ pé àwọn kankan ti máa kó àwọn jọpọ̀ wọn ní àwọn filagbájá jọba ṣé bẹ́ẹ̀ lọ́ba jíjẹ tí wáyé sì tó ni lọ́tà yín lè máa wò ní òpin ṣe bá ṣáìdì wọn wà ṣùgbọ́n ṣé kò ní padà máa ta jẹ́ kí kò ní gbọ́ bọ̀ ní padà di pé nǹkan tó tẹ̀ ní wéètì mọ́ because àwọn tí ẹ bá fún àpẹẹrẹ ẹ bá àwọn ará Libya àwọn Libya tẹ invite síbẹ̀ ìjọ yẹn tọ́ni pé àwọn kan ló kàn kó àwọn jọpọ̀ lọ́kàn gbádùn láwọn kan lórí wọ́n máa wò pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe ní ilé náà pé bí wọ́n ṣe máa ń jọba ti ilé náà nìyẹn so ojú kan náà máa fi wo ẹ̀yin ọba yìí ẹ̀yin ọba àwọn arìnjẹ́ ọba yìí ọba kọ́kọ́ sí àti
àwọn bàbá gidi bàbá wa nílé tí ó jẹ́ tẹ́yìn bàbá fi gbọ́dọ̀ mójútó àárín yẹn nìyẹn ẹjọ́ ẹ bá mójútó. So bí akẹ́yìn bàbá wa kẹ́ ẹ ní kọ́mítì lórí ìrìn àjò yẹn ẹ ní àwọn ọmọ Yorùbá tó bá fẹ́ jọba ní kọ́ńtì tí wọ́n wà kán kọ́kọ́ kàn sí ilé kán wá gba àṣẹ ẹni tí wọ́n bá fà kalẹ̀ láàrin ara wọn kó máa jọba yẹn kẹ́yìn bàbá kẹ́ ẹ mọ orísun ẹ̀ sójúlówó ọmọ Yorùbá ni ṣé kò ní rẹ́kọ̀dù burúkú kọ́ba ìlú ẹ̀ nítorí ìlú tó ti wá nílẹ̀ Yorùbá ó dẹ̀ fi ọwọ́ sí pé lóòótọ́ ọmọ ìlú òun ni kò dẹ̀ ní rẹ́kọ̀dù burúkú kò dẹ̀ ní ba ojú wa jẹ́ ní ìta tó wà ẹjọ́ yìí bàbá wa ẹ gbé ìgbésẹ̀ kó tó di gbó máa pé tí sì sọ́dẹ̀ ọmọdé bye for now.